الله عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àsìyàn Ànábì wa Muhammad, ìkí Ọlọ́run Ọlọ́run kó máa bá Ànábì, ọlá bọ́lọ́run ti ṣe fúnra ara rẹ̀, ọlá bọ́lọ́run ti yàn fúnra ara rẹ̀, ọlá bọ́lọ́run ti dá fúnra rẹ̀ tó wá ṣe ní ẹ̀sà káàkiri gbogbo ayé. Ọlọ́run ṣàlékún kẹfà Ànábì o, àtàwọn ará ilé ẹ̀, àtàwọn sàábé ẹ̀, àtàwọn ìyàwó ẹ̀, àtàwọn ọmọ ẹ̀, àti gbogbo ẹ̀dá Ọlọ́run tí ń tẹ̀lé Ànábì láti ìgbà náà títí tó fi dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyámà. Ọlọ́mọṣà ìṣe bẹ́ẹ̀. Ìkẹ́ tá a tọrọ fún Ànábì àtàwọn sàábé yìí, a tọrọ bẹ́ẹ̀ fún gbogbo àwọn tó bí wa, àwọn àfáà wa, la ilaha illallah, àwọn àfáà tí wọ́n sọ wá déèyàn, àwọn òbí tí wọ́n jẹ́ káwọn àfáà oríṣẹ́ ṣe lára wa. Ọlọ́run ṣàlékún kẹ́ rẹ fún wọn o, ṣàlékún àánú rẹ fún wọn o, ṣàlékún àforíjì rẹ fún wọn o. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Nípa ọ̀rọ̀ awuyewuye èyí tí ń lọ nínú ìlú atángbé yìí, ìlú Ògbómọ̀ṣọ́, tí Ọlọ́run kádàrá pé ibẹ̀ ní ibùgbé wa, tá a rí ìlú náà nílùú fàyàbalẹ̀, tá a rí ìlú náà nílùú dùnnú, tá a rí ìlú náà nílùú ẹlẹ́kọ̀ọ́, tá a sì bá ìlú náà nílùú olóye, kódà a bá ìlú náà nílùú àwọn ẹni Ọlọ́run. Tó wá di pé àwọn nǹkan míì ṣàdédé fẹ́ máa hù ń bẹ̀ tí ò á yé wa mọ́. Àwọn kọ̀ọ̀kan sì wá ń sọ pé àfáà Ọláṣojú, Ògbómọ̀ṣọ́ lẹ̀ ń gbé, ẹ̀yin ti fẹ́ di ara wọn l'Ógbómọ̀ṣọ́ ń bẹ̀ hàn. Bó o ní ń jẹ́, bó o ní rí, wí nǹkan kan sí nǹkan yìí. Mo ní asa sàmánu sùkúùtì, àsìkò tá a wà yìí, àsìkò ká dákẹ́ jẹ́jẹ́ ni, àsìkò kónlé ó gbélé ni, àsìkò kẹlẹ́nu ó sọnù ni. Gbogbo wa náà la rí ti ń lọ, kódà a mọ ti ń lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń bá wa dá sí ọ̀rọ̀ yìí, àwọn ń gbọ́ ni wọn ò rí, àwọn ń gbọ́ ni wọn ò mọ̀. Kódà ń jẹ́ kí èsì tẹ́lòmí ọ̀fọ̀ ń jẹ́ ó tún fẹ́ máa takora wọn. Àwárí àmọ́ à ń wòye pé bájá ń bá ń gbó lọ́wọ́, ajá àdìgbòlugi, èyí ò mú kúmọ̀ lọ́wọ́ yóò sì máa wòran. Bí ọba ti súnmọ́ yàn, ó ti wá súnmọ́ wa báyìí. Torí pé bọ́rọ̀ bá ti di pé ọ̀rọ̀ Ọlọ́run kọ̀ọ̀kan wá, ẹni tí ń sọ ọ̀rọ̀ Ọlọ́run àbí tí ń bú Ọlọ́run àbí tí ń ṣe kankan sí Ọlọ́run, òun àtọlọ́run tó dáa jọlẹ̀ lẹ́jọ́. Àmọ́ bọ́rọ̀ bá ti di pé ọ̀rọ̀ Ànábì wa Muhammad, a sì tún máa wòye pé Ọlọ́run tó là Ànábì àràjọba ìfúru ẹni bẹ́ẹ̀ dá. Bọ́rọ̀ bá ti di pé wọ́n wá ta báwọn àfáà wa, wọ́n lọ́lọ́run o, Ọlọ́run ló ní ọ́ o, bó ti wù ló lè ṣe ọ́ o. Bọ́ bá ti di pé wọ́n ta báwọn àfáà wa, àfáà ti wà nínú lẹ́lómi láwọn mẹ́ta lè fi ṣàfáà mọ́. Èyí ń ní lọ́wọ́ ajé ká fẹ́ sọ gbólóhùn méjì tá a fẹ́ sọ nípa rẹ̀. Torí pé ìlú tá à ń gbé yìí, tá a wà yìí, ó ti di mẹ́sọ́mẹ́sọ́. Èyí tẹ́yìn ń gbọ́ lókèrè, tẹ́yìn rí lókèrè, tẹ́yìn fi ń sọ̀rọ̀, ní tí ń bẹ́nu ìlú jù bá ń lọ. Àwọn àfáà ńláńlá ń bẹ́nu yìí, àwọn onímọ̀ ń bẹ́nu ìlú yìí, àwọn ẹlẹ́kọ̀ọ́ olóye ń bẹ́nu ìlú yìí. Kálukú wa dákẹ́, wọn wá ń wòran, wọn ń wo dìgbòlugi nínú ọkọ̀ ọmọ gbó. Nítorí pé bẹ́ẹ̀ bá ti sọ̀rọ̀, wọ́n sì pé wọ́n gbé yín. Bẹ́ẹ̀ bá ti sọ, wọ́n ń gbé àwọn nǹkan tí wọ́n ń dábàá pé wọ́n kù sẹ́wọ̀n ni, tó jẹ́ pé ọba tó ni wọ́n ní yọ wọ́n. Àwọn gbàgbé pé àwọn nǹkan bẹ tí wọn ò lè gbé. Bẹ́ẹ̀ bá gbé mi, Ọlọ́run ó gbé. Àsìkò ká fèsì ló tó yìí. A sì ń sọ eléyìí fún èsì yìí tí mò ń fọ̀ yìí. Gbogbo ń tọ́ bá ṣẹlẹ̀, bóyá ẹ pa ni, bóyá ẹ gbé ni, ẹ ti mọ̀ pé bí ó ti wá nù. Àwọn òbí àwa l'Ógbómọ̀ṣọ́ o, Ìlọrin, Kwara lèmi, as a local government. Àmọ́ mo ti wọnú ìlú yìí, títí ń gbénu ìlú yìí nísìnyí, tí ìbá sí i ti ń lọ bí 37 years. Ìlú yìí mo gbé tí mo ti níyàwó, ìlú yìí ni mo gbé tí mo ti bímọ, ìlú yìí ni mo gbé tí mo ti kọ́lé, ìlú yìí l'Ọlọ́run ti ṣe gbogbo oore tó ṣe fún mi. Tá a sì ń jọ ń gbé pẹ̀lú àwọn ẹni Ọlọ́run pẹ̀lú àlàáfíà.
kó tó wá di pé alukur'an tọ́lọ̀ ń jogún fún mùsùlùmí tọ́lọ̀ ń jogún fáyé pé káyé ọmọ tibẹ̀ sórí ire bí àbáyé pọ́lá kur'an ní sáyé ò ti parẹ́ ni kó wá sọ pé ẹni tó bá mọ alukur'an tó bá ka alukur'an nìkan alukur'an kú òní nìkan alukur'an mẹ́gírí mọ́ láti sọ pé ọlọ́gbọ́n olóye ẹ̀yà àfa ògbó mọ̀ sọ ẹ bá ìmáàmù yìí sọ̀rọ̀ bóyá sọ̀rọ̀ sáwọn tí ń sìn lọ́hùn. Pírọfẹ́sọ̀ Tìjání o.